tó mo kí yín káàbọ̀ padà mo lérò pé ẹ ṣì ń bá wa fi ẹ̀mí bá gbogbo ètò lọ ní báyà sí bọ́ sí ìpele ọ̀rọ̀ Ọlọ́run àwọn bàbá wa nínú Olúwa tó sì wà ní láti bá wa sọ̀rọ̀ nínú àkòrí tí à ń pè ní ìrètí nínú Ọlọ́run ìrètí nínú Ọlọ́run bàbá mi nínú Olúwa Prophet Adékúnlé wọ́n sì wà nínú ilé dádì wa. Praise the Lord. Hallelujah. Tẹ̀bá mi kí àwọn ará ilé happy new year. Olóòtú, praise the Lord. Hallelujah. Olóòtú, àníkẹ́ ẹ̀yin Ọlọ́run, praise the Lord. Hallelujah. Ǹjẹ́ ẹ lè ka iye omi tó ti kọjá lábẹ́ bíríìjì tó ti lọ sínú òkun? Ẹ jẹ́ kí gbogbo wa ká tiẹ̀ tó gbàdúrà ká tó sọ nǹkan, ẹ jẹ́ ká fi ìyìn fún Ọlọ́run. Fún ọ̀bángíjì ọba ògo, alágbádá iná aláwọ̀ tẹ́lẹ̀ oòrùn, àìkú àìsá àdìbàjẹ́, ẹni tó pa wá mọ́ tó mú wa lọ ọdún ya 2016 jà ní ayọ̀ àti àlàáfíà. Kì í ṣe mímọ̀ ṣe wa, kì í ṣe agbára wa. Ọba tó ní idà olójú méjì nínú agbèyìn ga. Ọba tó ń jẹ́ èmi ni má ṣe bẹ̀rù àyìnyín lógo. Olùtùnú, ọba tó fi ayé ṣe àpótí ìtìsẹ̀ agbèyìn ga. Lórí gbogbo ilé-iṣẹ́ Orísun, lórí ògo ìgbàlà Olúwa àyìn lógo, lórí iṣẹ́ ìránṣẹ́ tẹfílà náà lọ́wọ́ àyìn lógo, lórí gbogbo àwọn ènìyàn tó ń wò wá àyìn lógo. Olúwa gba ọpẹ́ wa. Àǹtí olùkọ́ olóòtú mi a ó kọrin kan ní gbogbo ọ̀nà. Ẹ ṣé ẹ ṣé bàbá ní gbogbo ọ̀nà ẹ ṣé o bàbá ní gbogbo ọ̀nà adúpẹ́ àwa dúpẹ́ bàbá mo ní gbogbo ọ̀nà ẹ ṣé o bàbá. Olóòtú àmọye tó ń ta ẹ̀jẹ̀ àlàáfíà láfi wọnú ọdún yìí àwọnú ọdún yìí ní alápá kan lẹ́lẹ́sẹ̀ kan àwọnú ọdún yìí pẹ̀lú àìsàn. Olúwa gba ọpẹ́ wa. Jésù Olúwa wa. Mo kí gbogbo ojú tó ń wò mí nílé lọ́kùnrin àti lóbìnrin lọ́mọdé àti ní àgbàlagbà. Ètò Ògo Ìgbàlà ní Orísun ni ẹ̀ ń wò lọ́wọ́lọ́wọ́. Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun tó pa ẹ̀mí wa mọ́ tó tún mú àrí ọdún ya 2017 ní ayọ̀ àti àlàáfíà yóò gba ògo nínú ayé wa. Ohun tí a fẹ́ bá wa sọ̀rọ̀ lé lórí ó ní ìrètí nínú Ọlọ́run. Praise the Lord. Hallelujah. Ẹsẹ̀ wúrà tí a ó kà ó ní ìwé Sáàmù orí 43 ẹsẹ̀ 5. Ìwé Psalm 43 ẹsẹ̀ 5 43 verse 5. Ẹsẹ̀ wúrà náà ni a bẹ̀rẹ̀ sí kà yìí. Èé ṣe tí orí rẹ fi tẹ̀ bá ìwọ ọkàn mi? Èé ṣe tí ara rẹ kò fi lélẹ̀ nínú mi? Ìwọ ṣe ìrètí ní ti Ọlọ́run, nítorí èmi ò ṣáà máa yìn síbẹ̀ ẹni tí ń ṣe ìrànlọ́wọ́ ojú mi àti Ọlọ́run mi. Praise the Lord. Hallelujah. Ṣe ìrètí nínú Ọlọ́run, ní ìrètí nínú Olúwa. Forget about what has happened in the past. Bẹ́ẹ̀ni sọ fún wa pé ìrètí ń bẹ fún ibi tí a gbé lulẹ̀. Nítorí pé tó bá ṣe kíni o, yóò tún ṣe kíni o, yóò tún wú sókè. There is what? Deforestation and there is afforestation. Gbàgbé ohun tó ti ṣẹlẹ̀ ní ya 2016 ní ìrètí ní ọdún 2017 tó wà yìí pé Ọlọ́run yóò ṣe ìyanu. Ọlọ́run yóò ṣe kíni o, yóò bá ayé rẹ pàdé. Kí ló ń dà ọ́ láàmú? Ó ní kìí ṣe tí orí rẹ fi tẹ̀ bá. Tó bá ka ìwé Psalm 42 verse 5 ó wí bẹ́ẹ̀ náà. Tó bá ka ìwé Psalm 42 verse 11 ó tún bi ọ́ ìwọ ọmọ ènìyàn ìwọ ìránṣẹ́ ọkùnrin obìnrin ọmọdé àti àgbàlagbà tó ń gbọ́ mi ó tún bi ọ́ pé èyí ṣe tí orí rẹ fi tẹ̀ bá pé kí ìwọ kó ṣe kíni o kò ní ìrètí ní ọ̀dọ̀ Ọlọ́run. Ṣé bísínẹ́sì tí o mú fún lásìá ọ̀pọ̀lọpọ̀ ló ti ṣẹlẹ̀ sí ṣùgbọ́n ní ọdún yìí ohun tí ìwọ bá fi ẹnu ara rẹ sọ ohun ìpinnu tí ìwọ ṣe pẹ̀lú Ọlọ́run ni pé ní ọdún yìí ọdún àṣejèrè ni. No more failure gbà bẹ́ẹ̀ ni no more failure. Jẹ́ kí n tún mọ̀ sáré lọ sínú ìwé Ọlọ́run. Mo bá ka ìwé Jòhánù orí 6 ẹsẹ̀ 11 John 6:21. Àwọn apẹja àwọn ìrìnàjò Ọlọ́run àwọn àpòsólì wọ́n ti bẹ̀rẹ̀ sí pẹja. Wọ́n ti ṣe wàhálà wọn ò rí nǹkan kan pa. Ṣùgbọ́n wọn ò mọ̀ tí pé ìrètí pé Ọlọ́run sì lè ṣe. Ìrètí tí a ń sọ nípa rẹ̀ ni pé a virtual desire, a virtual decision that God is going to do it. Kó gbà ní ọkàn rẹ pé Ọlọ́run kan wà tí èmi gbẹ́kẹ̀lé tí yóò sì ṣe fún mi. Nígbà tí Ọlọ́run sọ fún wọn, ó ní kan ju àwọn sí apá ọ̀tún. Ìyanu dẹ̀ ṣẹlẹ̀, ìjẹ́ o ti gbà pé Ọlọ́run lè ṣe. There should be a coincide decision within you, cogitate and proto action. Kó o gbàgbọ́ pé ìgbésẹ̀ tí Ọlọ́run bá sọ fún mi ní ọdún yìí, èmi náà ṣe kí ni o máa gbé ní ìrètí ní ọ̀dọ̀ Ọlọ́run pé yóò ṣeé ṣe. Ẹ wo arákùnrin tó ti wà ní etí Bẹ́sáídà. Ayé ti pé ṣùgbọ́n ó ti bù pé òun ṣáà ní ìrètí pé ní ọjọ́ kan bí áńgẹ́lì ti ń rú omi nù ṣùgbọ́n kò lè débẹ̀ ṣùgbọ́n ní ìrètí pé ní ọjọ́ kan aago ayọ̀ tòun náà ṣe kí ni o àákún. Bẹ́ẹ̀ ni Jésù Kristi ti rí ó sì ṣe kí ni òun ò tilẹ̀ láti wọlé mọ́ sínú omi àṣẹ ló gbé dìde. Àṣẹ Ọlọ́run gbọ́ àṣẹ ọ̀rọ̀ Ọlọ́run kí n ṣe èmi ni má ṣe bẹ̀rù
yóò jáde sínú ayé tirẹ̀ náà. Ire tí ń bẹ nínú ọdún yìí yóò ṣe kí ni yóò jẹ́ tirẹ̀. Jẹ́ kí n sọ àṣírí kan fún ọ. Ọlọ́run jẹ́ kó yé mi pé ọdún ya 2017 tí a wà yìí wípé ọdún kí ni o ẹ̀rín ayọ̀ ni. Ẹ̀rín ayọ̀. This is the year of joyous laughter. Psalm 126 verse 2. Yóò dẹ̀ ṣe nínú ayé tiwa náà. Nítorí pé Ọlọ́run tó ń sìn, òun ló ní ayé àtọ̀run. Jẹ́ kó yé ọ pé Psalm 24 verse 1 pé tí Olúwa ní ilẹ̀ àti ayé àti ẹ̀kún rẹ̀, kí ni Ọlọ́run tó dá ohun gbogbo, tó ní ohun gbogbo, kí ni ò lè fún ọ. O ti ń ṣàìsàn tipẹ́tipẹ́ àbí? O ti wá wò pé o ti tán, jẹ́ kí n sọ ẹ̀rí fún ọ. Because the word of God say we overcame by the blood of the lamb and by the word of our testimony. Kò sí irú ìṣòro tí ò bá máa bọ̀ lọ́wọ́lọ́wọ́. Mo fẹ́ kó o ní ìrètí pé Ọlọ́run lè ṣe. Arákùnrin kan pè mí ní side Maryland. Wọ́n pé ó ti pé wọ́n lọ sí fún dialysis ni ó ní kidney problem. Ìrètí ti pin pé kó ṣàdúró de ọjọ́ òkú. Doctor gan sọ pé wọ́n fẹ́ ṣe operation. Ẹ fi sílẹ̀. Jésù lè ṣe. Mo pè é. Ó pé gbà tó ṣe bá mi sọ̀rọ̀ tó pè mí ní arákùnrin. Ṣé mo mú ń pè ọ ní ohun Olúwa pé tí o ní ìrètí pé ó wòsàn. Mo ní sọ pé màá wòsàn nípa wọn àdẹ̀gbà àdúrà. Nígbà tó dọjọ́ kẹta, ó ní daddy, I have been healed. What I cannot do, I've been able to do it. That doctor gan ti ayé wọn sọ pé 90% improvement ó ti wà nínú ayé wọn. Ara ẹ̀ dẹ̀ yà. Àfojú kanra ṣùgbọ́n ọ̀rọ̀ jáde àṣetẹ̀lé. Ní ìrètí pé ayé rẹ̀ ó gba ìtura, ayé wa ó ti gba ìtura olóòtú. Iṣẹ́ wa ó dẹ̀ gba ìtura. Jẹ́ kí n jẹ́ kó yọ ènìyàn Ọlọ́run. Ohun gbogbo tí Ọlọ́run ti ṣe fún ọ dáradára ni. Ìwọ ni kó mọ bí wàá ṣe kíni, bí wàá ṣe táàpù orí ọ̀fẹ́ yìí ní ọ̀dọ̀ Ọlọ́run. Jẹ́ kí n sọ fún ọ, nígbà tí Jésù Kristi tó ń rìn káàkiri, akiri ṣoore ni. Oore náà ń bẹ fún ọ fún ọdún yìí, ìyanu sì ń bẹ fún ọ ní ọdún yìí. Arákùnrin kan physicist ni, ó ka ìwé, ó sọ̀rọ̀, ó ní pé to every action there is an equal but opposite reaction. Ohun gbogbo tí wọ́n bá ń ṣe o, bóyá -50 ni o +50. Ìgbó tó ti sọ pé ní ọdún tó kọjá gbogbo ẹ̀rí balabala, gbogbo ẹ̀ ò ṣe dáadáa. Ní ọdún yìí plus nǹkan tó ti sọnù, ó ní kí ni Ọlọ́run yóò dá padà ní ìlọ́po. Má bẹ̀rù, já ní ìrètí nínú Jésù kí ni o, ní orúkọ Jésù Kristi. Jẹ́ kí n sọ àṣẹ kan fún ọ. Ìwọ tó fẹ́ kí Ọlọ́run kó dá ọ lóhùn, ìwọ tó ní ìrètí ní ọ̀dọ̀ Ọlọ́run, ìwọ náà gbọ́dọ̀ ṣe ohun tí Ọlọ́run yóò fi ṣe kí ni, tí ó fi mú ìrètí ayọ̀ tó ń ní kó fi gún ṣẹ. Ẹ jẹ́ ká lọ sínú ìwé Luke 6:38. Bíbélì sọ pé give and it shall be given unto you. A good measure prayer fífún ni a ó sì fi fún ọ. Ìwọ tó fẹ́ kí Ọlọ́run kó ṣe kí ni, kó bùkún ọ ní ọdún yìí. Ẹlòmíì àwọn ní mélòó lòun ní tóun tó fẹ́ máa fún ọ. Ẹni tí ó ní òun ta fún ọ Olúwa, wọ́n yóò san lé padà fún wa, láyọ̀ la ó ta ọ lọ́rẹ, oníbú ọrẹ. Ẹ jọ̀ọ́ arákùnrin àti arábìnrin tó ń wò mí nílé, o ní ìrètí ní Ọlọ́run bí a ti sọ fún ọ. Ṣùgbọ́n ìgbésẹ̀ wà fún ọ láti jẹ́ kí ìrètí ayọ̀ kó o ní kó wá sí ìmúṣẹ. Ẹlòmíì sọ pé mò ń bọ̀ Ọlọ́run ọba kò dé lógún ọdún. Ẹni tó fi àkókò ayé rẹ̀ ṣòfò ni. Even nínú science, a jẹ́ kó yá pé there is what we call catalyst that speeds up the rate of chemical reaction. Ohun tí a sọ ni pé àwọn ìgbésẹ̀ kan, àwọn akitiyan kan wà tó lè ṣe láti jẹ́ kí ìrìn àjò ayọ̀ rẹ, ìrètí tó o ní yìí kó ṣe kí ni o, kó tètè wá sí ìmúṣẹ. Tí o bá kàn jókòó tẹ̀tẹ̀rẹ̀, ẹni tó bá dákẹ́ kí ni Yorùbá sọ? Ara bá dákẹ́. Nígbà tó o bá gbé ìgbésẹ̀ akin, ìgbésẹ̀ ayọ̀ tó yẹ kó o gbé, Ọlọ́run gan lè má mọ̀. Tẹ́ bá ka ìwé Psalm 41 verse 1, he said, he that considereth the poor. Ọlọ́run sọ pé kí ni o, he will listen, he will hearken unto their voice in the day of trouble. Ẹ̀wọ̀n tó bá rántí aláìní, wípé Ọlọ́run ní òun ṣe kí ni, òun fèsì sí àdúrà wọn ní ọjọ́ ìpọ́njú. Ṣé dáàdì wá jẹ́ ká sáré dánu dúró ná, ká tún dókè lọ́hùn náà ká lọ fi orin, ká fi ṣe omi sí ọ̀rọ̀ Ọlọ́run tí a gbọ́, ẹ má ì tí dìde o. Ògo Ìgbàlà